ẹ kú déédéé wòye má bínú ẹ wò ó gẹ̀ta síbi mo ṣiṣẹ́ inú ilé látàárọ̀ ní mi wá dáná tán ní ojú mo ti ń dáná yẹn ni èmi àti ọkọ ti ń fọ̀rọ̀ ju mi tó rọrọ̀ ẹnìkan tá a jọ ń gbé ládùúgbò tó wá sáré gba nǹkan kan tó jẹ́ bíi spice kan lọ́wọ́ ìgbà tí mo wá fún nìkan náà tán wọ́n á wò pé torí mo ṣe ń ba sọ́lọ́ sọ pé ṣé pé kinní yìí ó ń ṣe nǹkan tó tó bá a ṣe nìyẹn bá a ṣe máa ń sọ tẹ́lẹ̀ pé ewé gbogbo kìkì àtewé àtesọ àtegbò gbogbo ẹ̀ náà lọ́lọ́run dá fún lílo àwa ọmọ èèyàn tó lónìí ohun tí mo mú wá rí iṣẹ́ ti rí àìdán kéékèèké tí ni mo nílé kò ń ṣe ńláńlá kéékèèké ni mo nílé ṣé rí àìdán yìí bó ṣe rọra mọ yìí ẹni bó ṣe ń gbé ṣẹkẹṣẹkẹṣẹkẹṣẹkẹṣẹkẹ agbára kékeré kọ́ ló wà nínú àwọn olóyìnbó ń pè ní tetraptera nǹkan tó ṣe pé tetra ni pé igun mẹ́rin tó ní ṣe rí igun mẹ́rin tó ní méjì le kókókó tó le tó yẹ pa ọ̀bẹ́lẹ̀ máa fi gé méjì rè ó soft ó tún wà oily ṣe rí àìdán tẹ̀ ń wò yìí ṣe kẹ́ máa wo ilẹ̀ adúláwọ̀ bí ló ti lọ àwọn òyìnbó gan recognize ẹ̀ gidi gan ni o oríṣiríṣi nǹkan ló pọ̀ nínú ẹ̀ ó wà very very rich ó rich gidi gan nínú gbogbo essential nutrients ó ní a lot of mineral bíi magnesium ni o sodium ni o potassium ni o calcium ni o zinc ni o selenium and so many more ó dẹ̀ tún ní vitamins vitamin A wà ńbẹ̀ B wà ńbẹ̀ C wà ńbẹ̀ D wà ńbẹ̀ B1 wà ńbẹ̀ and so many others ṣe wá rí i pé ọlọ́run lóòdù pẹ̀lú sẹ́kẹ̀ ìfìdí gan mo kò ń pè ẹ̀ṣẹ̀ sí torí pé orúkọ táwọn ará Ghana ń pè ní ṣùgbọ́n àwa Yorùbá àìjọ ọ̀nà àkókò máa ń pè nǹkan wa gbogbo wa lámọ̀ olóróró olóòórùn tó dáa ṣe rí gbogbo ara ẹ̀ yìí àtẹ̀sónú ẹ̀ àti igi ẹ̀ àtẹwé àtẹ̀yìn epogi ẹ̀ gbogbo ẹ̀ ló dáa fún lílò ṣe rí àìdán properties nǹkan tó ń ṣe ó pọ̀ gidi gan ó ní anti-inflammatory properties ó ní anti-diabetic properties anti-diabetic properties ó ní nínú antimicrobial properties ó ní anti-proliferate properties náà nínú in fact it's a very good antioxidant and it's also antiparasitic ó tún ní antiparasitic properties nínú ṣe rí pé ó pé pérépéré ní atátó ìyọ́dún bó ṣe wá ní kékeré nǹkan tó lágbára gidi lọ́lọ́run tó sì mẹ́ nínú antimicrobial properties ẹ̀yìn olóní ṣe bíi pé infection ó lè gbọ́ infection oríṣiríṣi infection yes ó lè gbọ́ oríṣiríṣi infection ó lè gbọ́ àwọn kan bíi kàtá gbogbo kan tó jẹ́ pé àwọn kòkòrò àìfojúrí ló ń gbowó inú ara bí nǹkan tó jẹ́ fungi ni o tó jẹ́ bacteria ni o tó jẹ́ virus ni o ló gbowó inú ara gbogbo ẹni kìíní ló lè ràn yàn lọ́wọ́ lé lórí o bẹ́ẹ̀ ni ó lágbára gidi gan ni. lára àwọn ẹ̀sùn tí kìíní máa ń wò màá ní ọ̀nà mákànsán díẹ̀díẹ̀ rẹ̀ ó ṣeé ṣe ògbó bá ó tún máa ń gbọ́ jaundice béèyàn bá rí ìgbéyàwó owó lò tí aláboyún gan bá ń rọbí tí kò bá tètè bímọ tí ọmọ yẹn ká fẹ́ kọ́mọ yẹn tètè mú kọ́mọ tètè jáde ó ní bó ṣe ń lò náà tí aláboyún bá tún wá bímọ tán tí a fẹ́ gbogbo postpartum process yẹn kí gbogbo inú lè tètè wálẹ̀ kí gbogbo ẹ̀ lè tètè dá ilé ìnáwó tó pẹ̀lú nǹkan tá a máa fi sínú ọbẹ̀ ata tí wọ́n máa fún ẹni tó ṣẹ̀ṣẹ̀ bímọ ẹni tó bá tún sanra jù ó tún ní bí wọ́n ṣe ń papọ̀ tí wọ́n lò ọmọ tó ń ṣe gìrì ó ṣe é lò fún náà lọ́nà títí ẹ o jaundice àti gbogbo infection tí mo ti sọ fẹ́ràn títí kan rheumatism because anti-inflammatory ni pàápàá fáwọn obìnrin again ó tún lọ́nà tí wọ́n máa ń gbé ìgbà tó tún máa ń ràn wọ́n lọ́wọ́ lórí aside from infection tó máa ń ràn wọ́n lọ́wọ́ lórí fibroid àti tuber blockage ṣe wá rí i pé atátó ìyọ́dún ṣùgbọ́n a tó máa bá a lọ kí má gbàgbé àwọn kan tí wọ́n á lò fún nǹkan èmi ò mọ̀ nípa yẹn o ṣùgbọ́n torí pé kíní ni mo sọ̀rọ̀ lórí ẹ̀ ni mo ṣe ní kí n sọ àwọn nǹkan tó máa ń ṣe àwọn kan máa fi sínú wọn máa fi bí ìtùràrí wọn ló ń lé ẹ̀mí burúkú jìnnà wọn á ní ó ń lé negative vibes kúrò àwọn ẹlòmíì aláwọn ń lò fún cleansing àwọn ẹlòmíì aláwọn ń lò fún káyìn àwọn ẹ̀mí tí ò dákú kúrò nítòsí oníkálukú ó lè lò fún nǹkan tó wù ú ṣùgbọ́n ìlera ni ìtẹ̀mí mú wá fún yín ṣé wá láàrin gbogbo àwọn àìsàn tí mo ti sọ pé ó máa ń wò yẹn tẹ́yìn náà bá wá ní nǹkan míì àìsàn míì tẹ́ mọ̀ pé kíní ó máa ń gbọ́ dáadáa ẹ má gbòòrà sí rárá ẹ tẹ jíṣẹ́ ẹ jẹ́ kí n mọ̀ ẹ sọ fún mi pé àìdán o a máa ń lò fún nǹkan bá a máa ń lò fún nǹkan bá àwọn nǹkan tẹ̀mí ti sọ yẹn àtàwọn nǹkan tẹ̀yìn gan mọ̀ pé wọ́n máa ń lò fún àwájú yànnà náà bí wọ́n ṣe ń lò torí bọ́ ṣe ń lò lókè bí ó yàtọ̀ sí bọ́ ṣe ń lò ní àwọn ohun rẹ̀ torí pé ọgbọ́n kò tọ́ síbi kan elédò àfọ́kálukú wa ní ọpọlọ láti mú ení èjì ẹ̀ta ewé ti gbìn láti lò papọ̀ fún ìwòsàn ọmọ ẹ̀dá nítorí náà níta ẹ bá mọ̀ pé wọ́n fi ń ṣe
ọ̀nà tí wọ́n gbé gbà ẹ lè sọ bẹ́ẹ̀ dẹ̀ ọ̀nà tí wọ́n ń gbé gbà ṣùgbọ́n tẹ̀wọ̀n gbà wọ́n máa ní kí ní ìwo nǹkan báyìí sọ àwọn ó ṣe ìwádìí lórí àbáyé wọn gòkè báyìí ni wọ́n ṣe ń lò ókè o àìdán yìí o ẹ máa súnmọ́ nǹkan kan ni o ẹ máa lò pẹ̀lú nǹkan kan ni o ẹ máa mú pọ̀ báyìí ni o àmọ́ wá fún yín ṣùgbọ́n lórí gbogbo bó ṣe wà ẹgbẹ́ bá gé kéékèèké tẹ fọ́ dáadáa tẹ bomi iyọ̀ sómi mi máa ń sọ tẹ fọ́ dáadáa tẹ wá sí lórí iná bíi 20 minutes tẹ gbé sílẹ̀ tẹ jẹ́ kó tutù sí fọdà bíi 20 minutes tẹ wá mú bíi tíì kọ́ọ̀pù kékeré kan láàárọ̀ àti lálẹ́ ó dáa láti cleanse gbogbo system ó náà dáa láti tún àwọn kankan tó ó dẹ̀ tún máa wúlò fún àwọn èèyàn tó wà diabetic bí n tilẹ̀ rí wọn lórí àìsàn wíníwíní ó jà lálàá ó lù àkùtùkù ṣùgbọ́n nǹkan táyé mọ̀ nípa ẹ̀tẹ̀ jíṣẹ́ kẹ̀jẹ́ ká mọ̀ kò burú kò ní jù báyìí lọ lórí ìlera pípé àyà ní ṣàìsàn àìsàn sì ní ṣe wáyé má bínú ẹni pé pàjáwìrì ní dáná lọ́wọ́ mo lè ṣe tán ó ní mo ṣe ń mú mi tìkẹ́tìkẹ́ lẹ́ẹ̀kan a máa tẹ̀síwájú lórí ilé àní ṣàìsàn àìsàn ṣì ní ṣe wá ó dìgbà kan náà kókó báyìí lára ọ̀tá lè kókó lára wa mọ̀ lè ó dìgbà.